CKC School 2 àwọn ló wà lápá àlàáfíà ń bí, nígbà tí St. James School 1 kan wà ní apá ọ̀tún ń bí. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ sọ orúkọ yín, iléèwé tẹ́ ti wá, ọmọ ìlú tẹ́ jẹ́, kíláàsì tó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bọ́ọ̀ bá lórí kí o lè fi sí o. Orúkọ mi ni Ismaila Nafisat Aishat, mo wá láti iléèwé CKC Primary 6. Kí ni jẹ́ Primary 6? Basic 6. Kíláàsì kelòó? 6. Kíláàsì 6 ni mo wà, tàbí kó ní onípele 6. Ọmọ ìlú wo ni ọ́? Èbìrà ni ọ́. Ìpínlẹ̀ wo ni Èbìrà wà? Ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, àbí ìpínlẹ̀ Ògùn, àbí ìpínlẹ̀ Èkó? Èkó ló wà. Èbìrà. Èkó ni? Bẹ́ẹ̀. Ní Èbìrà ti yín wà? Ní ìlú wo ní Èkó? Ìlú wo ni? So lè ṣàlàyé bó ṣe lè débẹ̀ láti bí? So mọ̀nà. Lọ́nà àti kékeré lọ ti gbé mi wá sí bíbá. Ọ̀dà. Bọ́ bá délé, béèrè lọ́wọ́ bá mi rẹ̀ pé o fẹ́ mọ̀nà lọ́lé. Kí wọ́n júwe bó ṣe lè délé. Ìpínlẹ̀ wo ni ìlú yín wà? Kí ni àdúgbò yín? Bọ́ bá lágboolé kan sọ fún ọ. Ó ṣeéṣe ká ẹni mọ́gàjì tàbí ó kọ tẹ́ ń pè níbẹ̀ ní kí wọ́n sọ fún ọ. Orúkọ mi Táíwò náà fẹ́nu Ọláolúwa. Ọláolúwa, ó wá láti iléèwé. Mo wá láti iléèwé CKC ilé kíláàsì 6. Lọ wà. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ ìlú Èkìtì. Ìlú Èkìtì. Bẹ́ẹ̀ni. So màdúgbò yín lÉkìtì. Rárá. Kí ló dé? Kí ló ń jẹ́ rárá mà? Àwọn ọmọ yìí ẹ̀yin òbí wa, ẹ mọ bá wa máwọn ọmọ yìí relé. Ẹ mọ bá wa mú wọn relé. Wọ́n ti gbọ́n. Ọmọ ọdún mélòó ni ìwọ báyìí? 14. Ọmọ ọdún 14. Ọya sọ ọ́ báyìí yẹn. Ọmọ ọdún 14. Ọmọ ọdún mélòó ni ìwọ? 13. Àní ẹ mọ́ sóyìnbó. Ṣé ẹ fẹ́ ká mi yín ó dín tán ni? Kí ni 13 ní Yorùbá ní ení? 13. Ọmọ ọdún 13 ni ọ́, ìwọ ọmọ ọdún 14. Ẹ̀yin olùkọ́ wa, àwọn ọmọ wa ò mọ òǹkà o. Àwọn ọmọ wa ò mọ òǹkà o. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá wa kọ́ wọn. Ẹ bá wa kọ́ wọn o. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Kò yẹ ká máa fòjò pòjò, ká máa fi òjò pòjò. Gẹ́gẹ́ bí ọmọ ọdún 14, ó yẹ kó lè sọ pé ìlú báyìí ni mo ti wá. Ìlú báyìí nílùú mi. Ọmọ agboolé báyìí ni mo jẹ́. Àwa òbí, ẹ dákun, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ó yá o. Orúkọ mi ni Akínfẹ́mi Aishat Motúnráyọ̀. Orúkọ agboolé mi ni Àgbókojó. Ọmọ ìlú wo ni ọ́? Ọ̀kọ́ sọ̀lú rẹ. Ọmọ ìlú Ìbàdàn ni ọ́. Tó ìbá sọ ọmọ Ìbàdàn, o lè ní agboolé l'Àgbókojó. Ọmọ ìlú Ìbàdàn ni mí. Kí ló kọ mọ́gàjì lé yín? Àlàájì Yẹkìnní. Ọ̀kàrè láì. Epo. Àlàájì Yẹkìnní epo. Àwọn ni mọ́gàjì agboolé yín. Ọ̀kàrè. Kíláàsì kelòó ló wà? Kíláàsì 6. Kíláàsì 6. Káàbọ̀ sórí ètò. Orúkọ mi ni Adébáyọ̀ Pọ̀gbó. Mo wá láti St. James Òkèdọ́là. Ìlú mi ni Ìbàdàn. Agboolé yín ńkọ́? Agboolé. Ọmọ agboolé yín. Ní àìdé ìnàpẹnu. CKC, ó yẹ mú béèrè. Ẹnu ló fi mọ́ ayọ̀ yẹn. Ìbéèrè kelòó? 13. Ìbéèrè 13. Ṣó la etí ṣó gbọ́ mi? Ìbéèrè kelòó? Ìbéèrè 13 kìí ṣe 13. Ìbéèrè 13 sọ pé lára àwọn ìlú ilẹ̀ Yorùbá, gbogbo àwọn ìlú yìí ló ní bí wọ́n ṣe máa ń pè wọ́n, bí wọ́n ṣe máa ń kì wọ́n. Ìlú kan wà tí wọ́n máa ń kì pé ọmọ jẹ kàtán mú kọ yangan. Ọmọ jẹ kàtán mú kọ yangan. Ìlú wo ni? Jẹ́ ń fún ọ nítọ̀ náà.
Ìwàré, Ìbàdàn, Ìpẹ̀tù, Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Ẹ pàtẹ́wọ́ fún. Óyá, St. James, ẹ mú béèrè. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta sọ pé kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Òpònú. Tí wọ́n bá ní òpònú léèyàn. Bóyá tí ènìyàn ò ní ìwúrí nǹkan. Síkèsì, ẹ fi ṣèfàjẹ́. Ẹni tó máa ń pè ní òpònú ni ẹni tí kò ní ọpọlọ. Ó ní ọpọlọ. Kò sẹ́ni tí ò lọ́pọlọ. Gbogbo ẹ̀dá pátá ló lọ́pọlọ. Wọ́n bá ní òpònú ni, akédìún ni. Kí ni ìtumọ̀ rẹ̀? Ó túmọ̀ sí pé ẹni yẹn ò ṣe kí ni? Kò ṣe dáadáa. Sọ dáadáa. Ó túmọ̀ sí pé ẹni yẹn ò ṣe dáadáa. Kò ṣe dáadáa kọ́. Kò mú yányán. Yorùbá ni òpònú aláìnílàáká, ẹni tí ò mú yán, kò jáfáfá. Ẹni tó òye rẹ̀ ò gbé nǹkan kò sọ̀rọ̀ bí onílàákàyè. Wọ́n fún yín ní ìlàjì ń bẹ̀. Ìlàjì. Ẹ fi ìlàjì ẹ fi ṣèfàjẹ́ ń tiyín o. Óyá, mú béèrè tiyín. Nọ́mbà ni wọ́n pè tìyẹn o. Gbogbo ìbéèrè tó wà lójú nọ́mbà tó wà lójú pátákó yẹn láti 20 dé 50 ni wọ́n lè pè é. 50. Sora 50. Kò sí 50 ń bẹ̀. Níbo ló ń wò? Ojú pátákó ló wò. Ó rí nọ́mbà kankan pè. Ó yá pè jáde, pé nọ́mbà yẹn jáde ká gbọ́. Àní o pé nọ́mbà yẹn bó o ṣe ó ṣàrí. 40. 40. Kí ni Yorùbá 40? Ara béèrè dáhùn ìbéèrè rẹ náà nù o. O ní 40. Kí ni Yorùbá 40? O mọ̀. Ó yá, St. James ẹ mú béèrè. Ìbéèrè 40. Ìbéèrè 40 sọ pé dí àlàfo yìí. A kà ní mẹ́ta. Ẹ̀ta. Lẹ́yìn ẹ̀ta, ó kù ẹ̀fà. Kí ló kù lẹ́yìn ẹ̀fà? Lẹ́yìn ẹ̀sán ńkọ́? Mẹ́ta là ń kà o. Ẹ̀ta, ẹ̀fà, ẹ̀sán. Lẹ́yìn ẹ̀sán kí ló kù? Lẹ́yìn èjìlá ńkọ́? Ẹ̀fàlá. Tó bá ro ẹ̀ta tó rò méjìlá, kí ni ó dà? Àrùndínníkíni. Wọ́n fún yín ńláta bẹ́ẹ̀ ìlàta inú làárín. Ó yá, Síkèsì ẹ mú béèrè. Kí ni ó kà lẹ́yìn gbogbo ilé? Kí ni ó kà lẹ́yìn èjìlá? Tá a bá ro ẹ̀ta mọ́, yóò di àrùndínlógún. Tá a bá tún ro ẹ̀ta mọ́, kí ni ó dà? Tá a bá ro ẹ̀ta mọ́ àrùndínlógún, yóò di èjìdínlógún. Tá a bá ro ẹ̀ta mọ́ èjìdínlógún, kí ni ó dà? 21 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó yẹ mú béèrè. Sọ̀rọ̀ sókè. 37 jẹ́ kí ni o?
ẹ sọ̀rọ̀. mẹ́tàdínlógójì. Mẹ́ta lé tún ni ó lé lọ́dọ̀ tiẹ̀. Mẹ́tàdínlógójì. 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 Ìbéèrè kẹtàdínlógójì ó sọ wípé kí ni isán? Isán. Kí ni Yorùbá ń pè ní isán? Wọ́n bá ní ìyá Fọ́lúkẹ́ wọ́n mọ̀ fẹ́ lọ sọ́jà ṣùgbọ́n wọ́n sọ fún mi pé ó di isán. Ó di ọjọ́ kejì. Isán kán ló di isán kán tó lọ. Ó di ọjọ́ ọdún. St. James àbí? Ó yá ẹ fi ṣèbàjẹ́ kí ni isán? Isán ni ọjọ́ kelòó? ọjọ́ tí. Àìgbọ́fá là ń wókè o, kò sí fá kankan ń para. Ọjọ́ tí kí ni? Ọjọ́ mélòó ni? Sọjọ́ méjì ni àbọ̀jọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin àbọ̀jọ́ márùn-ún? Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Tí Yorùbá bá ní isán, ọjọ́ mẹ́sàn-án òní. Tó bá jẹ́ pé ẹjẹ́ ni tó ń fi òye gbé nǹkan ni. Ohun àwọn ọ̀rọ̀ yẹn gangan wọ́n ti ń tàṣírí ara wọn, wọ́n ti ń ṣòfófó ara wọn. Ó yẹ wá sọ fún mi kí ni ọ̀run? Ọjọ́ mélòó òní nìyẹn? Ẹ tún lè sọ ọ̀run. Ọjọ́ mélòó òní nìyẹn? Ọjọ́ márùn-ún òní. Ọjọ́ márùn-ún òní. Fúdà ń pé eré yín pọ̀ díẹ̀ o, eré yín pọ̀. Ó yá St. James ẹ mú béèrè. Kọkànlélógójì. Ìbéèrè kọkànlélógójì. Ìbéèrè kọkànlélógójì sọ pé àwọn òrìṣà àkúnlẹ̀bọ wọ́n pọ̀ yamùrá ní ilẹ̀ Yorùbá. Èwo ni a mọ irin mọ̀? Òrìṣà àkúnlẹ̀bọ wo ni a mọ irin mọ̀? Tó jẹ́ wípé irin ni wọ́n bá ti dárúkọ òrìṣà yẹn wọ́n ní kinní kan bàbá irin. Ẹ jẹ́ n fún yín ní ìtọ́nà. Ṣàngó, Ọbàtálá, Òjò, Ògún. Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ó yá ibi ṣe bàjẹ́. Ògún bàbá tó ń sọ pé kinní kan bàbá irin. Ògún bàbá irin ni. Ògún bàbá irin. Ó yá sí kèsì ẹ̀ ń bèrè. Sọ̀rọ̀ dáadáa. Kọkànlélógún. Ìbéèrè kọkànlélógún. Ìbéèrè kọkànlélógún sọ pé àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ ìṣe tí ó bá wọn lọ. Bí àpẹẹrẹ, mo gbọ́, bí àpẹẹrẹ, kíké ni à ń ké ewì. Kí wá ni à ń ṣe sí ìjálá? Kí ni à ń ṣe sí ògèdè, ọ̀fọ̀ àti orin? Mo ti fún ọ lápẹẹrẹ. Kíké ni à ń ké ewì. Kí là ń ṣe sí ìjálá? Kíké là ń ké. Àpẹẹrẹ ni mo fún ẹ̀yin ẹ̀. Ìwọ wàá sọ ti ìjálá báyìí. Ó sọ ti ògèdè, ọ̀fọ̀ àti orin. Ó mọ̀? Ṣé kó mọ́ lọ? Ṣé kó lọ? Ó yá. St. James. Tódà. Ẹ pé kún. Ẹ pé kún. Àbẹ́ ẹ̀ gbọ́ rí. Ẹ pa lọ rí. Kún. Mo fẹ́rẹ̀ yín lójú bárakátá. Kíké là ń ké ewì. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Kíké là ń ké ewì. Sísun là ń sùn jálá. Sísun là ń sùn jálá. Pípè ni à ń pe ògèdè. Pípè ni à ń pe ògèdè. Pípè ni à ń pe ọ̀fọ̀. Pípè ni à ń pe ọ̀fọ̀. Kíkọ ni à ń kọ orin. Kíkọ ni à ń kọ orin. Ké ni ló bá ewì lọ. Sun ni ó bá ìjálá lọ. Pè ni ó bá ògèdè lọ. Pè ni ó bá ọ̀fọ̀ lọ. Kọ́ ni ó bá orin lọ. Ká ìfìyún náà ṣe àmúrelé. Ẹ fún mi látẹ̀wọ́ mi o. Ó yá o. St. James ń béèrè. Ẹ̀rìndínláàádọ́ta. Ọ̀dà. Ìbéèrè kẹrìndínláàádọ́ta sọ wípé
ta ni bàbá Yorùbá? Ta ni bàbá? Ó dà, sọ ìlú 5 nílẹ̀ Yorùbá. Ìbàdàn. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe béèrè yín nù torí pé ẹ mọ̀ béèrè yẹn mo ṣe tún lọ ọbẹ̀ yẹn fún yín. Ẹ tún wá lè sọ ẹ lè sọ ìlú 5 nílẹ̀ Yorùbá. Ó dà. Síkèsì ẹ mú béèrè. Ṣé mú béèrè? 43. Òṣèmọ̀wé ni ọba ìlú wo? Ọba ìlú wo ni àpèlé rẹ̀ ń jẹ́ Òṣèmọ̀wé? Ìlú Oǹdó. Ìlú Oǹdó. Ṣé bẹ́ẹ̀ ni? Ṣó dá lójú? Bẹ́ẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún ó gbọ́. Ó yá. Ẹ mú béèrè tiyín náà. Ìbéèrè 25. Wọ́n ní kí o fi àmì sí orí àwọn ọ̀rọ̀ wọ̀nyí láti ṣe ìyàtọ̀ nínú wọn. Olú tá ń jẹ mushroom. Olù pressing bar. Àmì wo ni yóò máa wà lórí olú? Àmì wo ni yóò wà lórí olù? Olú. Wí dáadáa kó o sọ̀rọ̀ bí ọmọ akin. Ó ń pè nǹkan kan pé Rẹ̀mí. Síkèsì. Rẹ̀mí. Olù ńkọ́? Olù. Ìwọ náà mọ̀ mọ́. Ó dà. Ẹ̀yin náà gba ìlàrin níbi ibẹ̀ wọn. Ó yá. Síkèsì ó yẹ mú béèrè yín tó gbẹ̀yìn. 44. Kí ni 44 yóò bá? 4 lé ní kíni yẹn? 4 lé ní kínú? 40. Kí ni 44? 40. Ìbéèrè 40 sọ pé ọba Ìsẹ́yìn, ọba ìlú Ìsẹ́yìn a máa jẹ́ Asẹ́yìn, àbí? Kí ni ọba Abẹ́òkúta? Kó mọ̀ lọ mọ́. Ó yá. St. James. Ọba ìlú Ìsẹ́yìn a máa jẹ́ Asẹ́yìn. Kí ni ọba Abẹ́òkúta? Kí ni àpèlé ọba Abẹ́òkúta? Ògbómọ̀ṣọ́ ńkọ́? Kí la ti ń pe ọba Ògbómọ̀ṣọ́? Ọ̀dà kí lọba ìlú Ìbàdàn? Kí ni àpèlé ọba ìlú Ìbàdàn? Kí lápèlé ọba ìlú Ìbàdàn? Mo tún fẹ́ fún yín ní ènì kẹ́ẹ̀tì ẹ̀rí nǹkan kan gbà. Ẹ máa àpèlé ọba ìlú Ìbàdàn. Ẹ sì wà nílùú Ìbàdàn. Ẹ sì jẹ́ ọmọ ìlú Ìbàdàn. Kí ni àpèlé ọba ìlú Ìbàdàn? Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ó dà. Ó burú o. Ó yẹ mú béèrè yín St. James. Hmm? 40 kíni? 35. Kíni yẹn? 25 nìyẹn àbí 25? 25 sọ pé nínú oṣù Yorùbá oṣù kélòó ni Ọ̀pẹ? Tá a bá ń kà lọ Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà nǹkan báwọn tá à ń kà tó wá dé Ọ̀pẹ oṣù kélòó ni? Oṣù kejìlá. Ẹ pàtẹ́wọ́ fún un. Pẹ̀lú ìbéèrè tí wọ́n dá yẹn la fi bọ́ sí ìkádìí abala tí a wà yìí. Àmọ́ ká tó wá sí àròpọ̀ àwọn máàkì tí àwọn akẹ́kọ̀ọ́ wa gbà
ẹ̀yin aráalé àti àwa olùkọ́ àti àwa alágbàtọ́, gbogbo ibi tó bá ti jọ kàn wá, ẹ jẹ́ ká jọ ṣàtúnṣe. Àwọn ọmọdé ní ọ̀la wa, àwọn ní ọjọ́ ọ̀la, a ò ní wà pẹ̀lú wọn títí láé. Gbogbo ohun tó bá yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ yìí àbí àwọn ọmọdé yìí ó mọ̀, ẹ dákun ẹ jẹ́ ká fi àkókò sílẹ̀ kí a fi kọ́ wọn. Ohun tí a ò bá mọ̀ la ò mọ̀, ẹnìkan ìdàgbà máa kí mọ̀ rìn o. Mo lérò pé ká ní àwọn ọmọdé yìí mọ̀, wọ́n mọ̀ kódà bí wọ́n bá tiẹ̀ lè lọ tààrà sórí ìdáhùn, wọ́n mọ̀ sọ ohun tó jọ nǹkan tí à ń béèrè lọ́wọ́ wọn. Bí ojú wọn ṣe mú yányán tó, abala ẹ̀kọ́ èdè Yorùbá wọn mẹ́hẹ púpọ̀. So nítorí ìdí èyí, àwa òbí alágbàtọ́ pàápàá jùlọ àwa olùkọ́, a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe o. Àwọn ìwé àpilẹ̀kọ wọn tí ìjọba sì ti pèsè tó wà nínú àwọn àkóónú wọn, gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà ńbẹ̀ pátápátá. Ó túmọ̀ sí pé ìjọba ti ṣe ojúṣe rẹ̀ dé àbì kan. Ẹ jẹ́ kí àwa olùkọ́ náà ká ṣe ojúṣe wa. Ní tó bá yẹ kí a kọ́ àwọn ọmọdé, ẹ jẹ́ ká kọ́ wọn. Tí a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe, yóò rí bó ṣe yẹ kó rí o. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Pẹ̀lú eléyìí, ẹ jẹ́ ká wo àmì tí àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan gbà. Iléèwé CKC School 2, wọ́n gbìyànjú, wọ́n gba ìbéèrè 2 tán pátápátá nínú ìbéèrè 7 tí a bí wọn. Ìbéèrè 2 péré ni wọ́n dáhùn tó yanjú. Wọ́n fi ètò fi ṣèfàjẹ́, ìyẹn jẹ́ ìlàjì àti ìlàrin kan. Tá bá ro gbogbo ẹ̀ pọ̀, ó jẹ́ wọ́n gba àmì 3 àti ìlàta, àmì 3 àti ìlàta. Àwọn St. James School 1, àwọn gba ìbéèrè kan tán dáadáa, wọn ò rí kankan fi ṣèfàjẹ́. Ìbéèrè 3, wọ́n gba ìlàta níbẹ̀. Ó túmọ̀ sí pé wọ́n gba àmì tí wọ́n ní jẹ́ àmì 1 àti ìlàta. Pẹ̀lú àbájáde yìí, ó túmọ̀ sí pé iléèwé CKC School 2 wọ́n ta bíọ́bíọ́, wọ́n jáwé olúborí lábala yìí. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ṣé ẹ̀ tún lè pàtẹ́wọ́ ni? Ẹ sá pàtẹ́wọ́ fúnra yín. Ní báyìí, iléèwé CKC School 2, iléeṣẹ́ African Children Network TV lórí ètò Yorùbá wa, wọ́n ní ká gbé fún ìwọ. Oríṣiríṣi nǹkan ni wọ́n ti kó sínú ẹ̀. Tẹ́ ti rí báyìí, bá a ṣe ń rí ìrẹsì, làárí ẹlẹ́rìndòdò, làárí ìpanu lọ́kan òjọ̀kan, gègé ìkọ̀wé, ìwé àjákọ tí ó ní orúkọ iléeṣẹ́ náà nínú, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Wọ́n ní ká gbé fún ọ pé o wá sí orí ètò. Ẹ ṣé máa. Bákan náà ìwọ náà, pé iléèwé yín ṣe pò kíní, wọ́n ní ká gbé fún ẹ̀yin náà. Yàtọ̀ sí ẹ̀bùn inú ọ̀rá, wọ́n tún ní ká gba owó ìrìnsẹ̀ kẹ́ fi jíṣẹ́ fún àwọn olùkọ́ yín. Iléèwé St. James School 1, ó yá ẹ̀yin náà dìde, ẹ wá gba ẹ̀bùn yín. Ẹ jókòó jàre. Nínú ẹrù tiyín náà, ìwé àjákọ wà ńbẹ̀. Tẹ́ ẹ ti rí láti àwọn iléeṣẹ́ tí ń ṣe oúnjẹ tẹ́yìn ọmọdé máa ń fẹ́ràn, ẹlẹ́rìndòdò, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ní ká gbé fún ọ pé o wá sórí ètò àtiwọ́ náà. Bákan náà ni wọ́n tún ní ká fún yín ní àpò òwe tówó bẹ́ńbẹ̀ fún owó ìrìnsẹ̀ yín kẹ́ fi jíṣẹ́ fún àwọn olùkọ́ yín. Ẹ bá lé láyọ̀ o, ẹ kílé o.